الحق من ربك فلا تكونن من الممترين. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. tó adúpẹ́ fún Ọlọ́run Ọba àtọ́ ìkẹ́ àti gẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àkí gbogbo àwọn ìyá tí wọ́n ń gbọ́ wa tí wọ́n ń wò wá nílé níbikíbi tí ẹ bá ti ń wo ilé iṣẹ́ wa yìí Al-Haqq TV. Àkí yín kí Ọlọ́run Ọba kó bá wa wà pẹ̀lú yín. Àtúkalẹ̀ sórí ètò wa Al-Bayan níbi tá a ti máa ń na ìbéèrè sí àwọn àfáà wa lọ́kan òjọ̀kan. À ń tọ́ ọlọ́dọ̀ gbogbo àwọn ìyá tí wọ́n bá wa tẹ̀lé wa lórí ètò Al-Bayan. Ẹ dákun gbogbo ìbéèrè tí ó bá wà lọ́wọ́ yín ẹ máa fi ṣọwọ́ sí wa. Ẹ máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ èsì lọ́dọ̀ àwọn àfáà lọ́kan òjọ̀kan lórí ètò Al-Bayan yìí báyìí. Ẹ sáà ti máa fi ránṣẹ́ sí wa kùn. Ètò yìí ló máa wáyé lẹ́ẹ̀mejì lóṣù náà ni ètò yìí ó máa wáyé. Abẹ́lẹ́ ọmọ ọba lẹ́kẹ́ọ́lá kó ràn wá lọ́wọ́ kó kún wa lọ́wọ́ lórí ètò tí a gbé dání yìí. Ọlọ́run kó má ṣe yìí ní àṣemọ fún ẹnìkọ̀ọ̀kan wa ọlá títóbi Ọlọ́run. Naam, àtúpàdé àwọn àfáà wa Sheikh wa Abdulrahman kí Ọlọ́run ọba lẹ́kẹ́ọ́lá nǹkan tí Ọlọ́run ò wí tó Ànábì ò sọ Ọlọ́run ní jẹ́ kí wọ́n mú ẹni bá láyéláyé. Ọlọ́run ní jẹ́ ká sọ ìfẹ́ inú ọlá títóbi Ọlọ́run. Àfà ìbéèrè tí a fẹ́ béèrè kó ló di pé a tẹ̀ béèrè bá a sálámà sáàmà ìyá náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Naam, ìbéèrè wa tí a fẹ́ béèrè gẹ́gẹ́ bí a ṣe ń lọ lórí ètò Maulidi náà ni a tún gbé wà. Naam, àwa rí àwọn ọmọ ìyá tó ṣe ká ní pé wọ́n ní àwọn iṣẹ́ ayẹyẹ o, àmọ́ tásìkò náà bá tó kó jẹ́ àsìkò àti wọ́n máa sọ pé wọ́n bí ànábì náà àwọn máa ń gba àwẹ̀. Ǹjẹ́ ò ṣe sí ìbáyìí ó wáyé ní àwọn máa ń gbé ànábì máa ń gba àwẹ̀ ní lẹ́ǹdí ń pé ọjọ́ tí wọ́n bí òun ni ẹ̀rí dọ́nkọ̀ àwọn náà sì máa ń gba àwẹ̀ tó bá ti wáyé ní ìjọ tí wọ́n bá ti sọ pé wọ́n bí ànábì. A ní ká béèrè ń pé ṣé ìwú ìṣesí ìbáyìí ṣé ó dà náà. Alhamdulillahi thumma salatu wassalamu ala rasulillah. Àkọ́kọ́ náà ni wípé ìwọ̀n ta gbọ́ nínú ẹgbà wa látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ni wípé òun a máa gbàwẹ̀ lọ́jọ́ lundi àti jeudi nítorí wípé ọjọ́ lundi àti ọjọ́ jeudi ni àwọn màláíkà máa ń gbé iṣẹ́ lọ sí sánmà nísì mọ́ wùn kó jẹ́ pé àwẹ̀ ni ó kó gba iṣẹ́ òun lẹ̀ tí wọ́n fi gbé lọ sí sánmà àmọ́ pé tó ń bá bí òun ní ọjọ́ lundi ni káídà àdáparọ́ mọ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ẹlẹ́kejì òun ni wípé kí ẹ tiẹ̀ ní nínú ìgbàgbọ́ lẹ́mìí wípé òun tiẹ̀ rántí ọjọ́ tán bí ànábì òun wá fi ń ṣe ìbádà kan ó ti kọjá sí pé ó tara ọjọ́ náà fi ṣe istighfar mẹ́ta ó ti ṣe bídà nítorí pé òun ta pè ní ìbádà èèyàn ní pé ká ṣe ìjọsìn tawqifiyya a kì í fọgbọ́n gbé àṣẹ máa ń wá láti sánmà fún ànábì Muhammad sallallahu alaihi wasallam wípé kìíní yìí a máa ń ṣe àbí a kìí ṣe nínú kárí nínú al-Qur'an nínú kárí nínú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam nítorí pé kí ni la yantiqu anil hawa kìí sọ̀rọ̀ ní ọ̀rọ̀ fẹ́nu àṣẹ ní mọ́ ń wá fún ní mọ́ fi ń tọ́ wa sọ́nà kò tí ẹ gbọ́dọ̀ wúyẹ́lẹ́mì wa ń pé nǹkan kan bẹ téèyàn ń ṣe tó wá papọ̀ mọ́ ọjọ́ tí wọ́n bí ànábì tó wá dàbí ìjọsìn tàbí fi súnmọ́ Ọlọ́run a ti sọ fúnra wa pé ọjọ́ náà kò ní ohun tí ẹnu kò lé lórí látọ̀dọ̀ àwọn onímọ̀ báwo la ṣe fẹ́ sọ pé ọjọ́ náà làwa mú la fi ṣe ìbádà ṣé ó papọ̀ mọ́ ohun táwọn onímọ̀ sọ ni kò papọ̀. Èkejì ni wípé ìmọ̀ ronú pé a fi ń ṣe ìbádà nǹkan kan ni tí kò dáa. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ fúnra wa Maulid ànábì wọ́n bí ànábì sallallahu alaihi wasallam bó ṣe ń bí èèyàn ó sì ní ọjọ́ tí wọ́n bí àmọ́ ọjọ́ bíbí rẹ̀ kò ní ṣe pẹ̀lú kankan ta fi ṣe nínú ìjọsìn wa ló fà ní ọ̀rọ̀ òfin gbérí ẹ̀ látọ̀dọ̀ tiẹ̀ náà ní ìtọ́ka kan òfin wá fún wa látọ̀dọ̀ àwọn sọ̀hábà àtàwọn sálàf. Ǹjẹ́ káwa náà ká sún sẹ́yìn ká kò níbi eléyìí ká tiẹ̀ má ronú pé a ní kankan ta fẹ́ ṣe ní pé a fi ń ṣe ìjọsìn fún ànábì a fi ń ṣe ìjọsìn fún Ọlọ́run níbi bíbí ànábì Muhammad sallallahu alaihi wasallam kí Ọlọ́run bá kúrò àmì. Ọlọ́run bá wa san ní ẹ̀san olóore. Sheikh, ìbéèrè tí mo fẹ́ béèrè òun ni pé ǹjẹ́ nǹkan kan wà tí ń jẹ́ bid'atu hasana. Bid'a hasana. Jẹ́ nǹkan kan wà tí ń jẹ́ bẹ́ẹ̀. Tó bá jẹ́ níbi ẹ̀sìn tá ń ṣe yìí náà ni o. Bid'a kan ò sí tó jẹ́ hasana. Kullu bid'atin dalalah. Gbogbo ohun tí ń jẹ́ bid'a
àánú ni àmọ́ bídíà àánú náà ìpele ni ó wà kò wá sí kan nú ẹ̀ táyì ń gbé eléyìí dà. alhamdulillah. a rí bídíà tó ṣe ń gbẹ́ni tó bá ṣe ó jáde kó nu Islam ni a sì rí bídíà tó ṣe ń gbẹ́ni tó bá ṣe kò jáde kó nu Islam ṣùgbọ́n eré ohun tó ṣe sí kò lérè kan tó fẹ́ jẹ lórí iṣẹ́ ẹ̀nì nínú ẹ̀sìn lórí bídíà tó bá ṣe ni àmọ́ gbé bídíà kan wà eléyìí da a lè fi ṣèjọ́sìn àbára ìfi tó àwọn èèyàn sọ́nà lálàlàlà kò sí ohun tó jọ nínú Islam kọ́lọ́n kó là wá ń bẹ̀. àmín. kí lẹ fẹ́ sọ fún wa nípa gbólóhùn ànábì tí sallallahu alaihi wasallam tánàbí sọ pé man sanna fil Islam sunnata hasana. Ọlọ́run kó dàgbò ṣàánú wa. Na'am. Àwọn onífẹ̀ẹ́ ẹnu àmọ́ sábà lò lọ sí bíbídà. Allahu akbar. Tí kò sí papọ̀. Kí ni tó bí hadithi yìí ń bọ́ ní hadithi yìí ti wáyé? Ṣé báwọn èèyàn ló wá náà wá sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam? Lẹ́ni tó ṣe wípé a rí àmì òṣì lára wọn tí wọ́n wá ń wá láti rí ìkẹ́, láti rí àánú, láti rí ìrànlọ́wọ́. Níbi tí ojú Ànábì sallallahu alaihi wasallam tó ti kọ́rẹ́ lọ́wọ́ lórí ìṣesí táwọn èèyàn yìí wà. Nígbà wọn kírun ó pe àwọn sàhábà ó sọ̀rọ̀ ibi tí Ànábì ti ń sọ̀rọ̀ sallallahu alaihi wasallam kò tí ì sọ̀rọ̀ jálẹ̀ tí àwọn èèyàn fi ń dìde ẹni tó fẹ́ kó aṣọ jáde kò jáde ẹmọ̀ ètò tá à ń ṣe ò ní àsìkò púpọ̀ ní ìfilè mọ́ká hadith yẹn kí n máa tú ẹni tó fẹ́ kó jáde ń gbé jáde ẹni tó fẹ́ pín nǹkan oúnjẹ jáde ń gbé jáde nígbà àwọn kó jáde ojú Ànábì wa rẹ́rìn wá nísìnyí pé àwọn jàmáà tí mo kó sẹ́yìn wọ́n gbọ́ wáyé wọ́n gbọ́ mi yé ẹ̀rí kọ́lọ́ ṣàánú àfáà kan ò ní ṣe wẹ́ẹ̀ ní sí káwọn èèyàn dá lóhùn àwọn sàhábà dá Ànábì lóhùn lẹ́kan náà inú Ànábì wa dùn wá Ànábì wa ní man sanna fil islam sunnatan hasana níhun tá a ti mọ̀ pé ó yẹ ká ṣe nínú Islam níhun tá a ti mọ̀ pé ó yẹ ká ṣe táwọn èèyàn wá tí ìdìde sí ẹni tó bá kọ́kọ́ gbé dìde kó ṣe ìhìyà sunna Allahu akbar sunna nǹkan kan ní tó ti lákọọ́lẹ̀ nínú ẹ̀sìn àmọ́ àbùkátà ẹ̀ lágbóná ààrẹ ni tó fẹ́ ṣe ẹni tó bá kọ́kọ́ ṣe òun gbalada gbogbo ẹni tó bá tẹ̀lé ìlànà tiẹ̀ náà wọ́n mọ̀ gbalada yóò tún gba nínú yóò gba dédé ládà tiwọn náà ní ohun tí ń jẹ́ man sanna fil islam wọ́n sọ pé man ibtada fil islam bid'atan hasana lugha arabiyya man sanna ó yàtọ̀ sí man ibtada nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni sallallahu alayhi wa sallam ay man ahya sunnatan kanat mawjudatan fil islam ẹni tó bá gbé súnnà kan tá ti mọ̀ pé ń bẹ tẹ́lẹ̀ tó gbé dìde lágbóta bùkátà ẹ̀ sí táàtì rẹ̀ ni tó fẹ́ gbé jáde àwọn sàhábà àwọn ẹni tó bá bá Ànábì sallallahu alaihi wasallam wọ́n bùkátà ìrànlọ́wọ́ Ànábì ò tí ì ní ẹ̀gẹ́ dáhùn gbogbo gbà tí ó ṣe khutbah débi tí ó ṣe khutbah dé àwọn èèyàn bú Ànábì yé wọ́n wojú lẹ̀ wọ́n rí pé àwọn èèyàn yìí wọ́n bùkátà àwọn sàhábà bá ṣe bẹ̀rẹ̀ sí dìde lẹ́kan náà ni ẹni tó kọ́kọ́ dìde mò ń gbàgbé ni tí ò bá síbẹ̀ ọ̀kan náà sàhábà ló kọ́kọ́ dìde ló wọlé ló lọ gbé bí pálí aṣọ ni àbí owó àbí dàbí inú ìrántí ohun tó gbé kalẹ̀ ní gbogbo àwọn sàhábà tó kú bá bẹ̀rẹ̀ sí dìde ẹni tó gbé ju ohun tó ń gbé wá jáde lọ ń bẹ nínú wọn ẹni tí ò sì gbé tóhun náà gbé wá ń bẹ nínú wọn jọ́nà ìdàn káyé máa lo ọ̀rọ̀ Ànábì èyí tó máa sọ pé qawlul haqqi yuradu bihal batil ká gbé ọ̀rọ̀ òdodo ká fẹ́ lò síbi irọ́ náà ni ká máa lo hadith man sanna fil islam sunnatan hasana ká máa fi ṣe ìhìyàwó mawlidi nabi babala aburú ni gbogbo ẹni tí sì ń ṣe bẹ́ẹ̀ ò ní ojú rẹ̀ Ọlọ́run àfi tó bá túbà. Ọlọ́run bá wa san yín ní ẹ̀san Ọlọ́run láti tóbi Ọlọ́run ọba. Naam Sheikh nǹkan tí mo tún fẹ́ béèrè ni pé àwọn nǹkan kan wà tó yẹ kí wọ́n máa ń pè ní mádìrò tó fi máa ń ṣe tó fi máa ń màdáhà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣé nǹkan bẹ́ẹ̀ ó dá ká máa ṣe lápèjúwe wọ́n lè sọ pé ala kulli fani faddalallahu fa'anahu bi an fada dinal kankan wa qayyumu wọ́n máa ń lò bẹ́ẹ̀ títí fi lọ ìparí àkọ́kọ́ náà ni pé ṣé bí ó ṣe wá yẹn ìtumọ̀ náà ṣé ó sì bá mu àti pé ṣé nǹkan kan wà tó jẹ́ bẹ́ẹ̀ tíyẹn lè máa na'am. Alhamdulillah tí a bá wo gbólóhùn madahu òun ní ká yin èèyàn. Na'am. Almadahu níjọ́ mi ayin èèyàn yóò ṣe déédéé ẹ̀yìn tí ń bẹ lára rẹ̀ níjọ́ mi ayin èèyàn yóò tayọ ẹ̀yìn tí ń bẹ lára rẹ̀ tá bá yin èèyàn tó bá ṣe déédéé ẹ̀yìn tí ń bẹ lára rẹ̀ tí ò gbé tayọ ipò tó wà kò sábúrú ń bẹ ẹnu àwọn àfáà kò sórí bẹ́ẹ̀ a lè yìnyàn lórí yìnyìn tí ó ṣe déédéé àti pé Ànábì tóun tá a mọ́ yìn
láti fi gbẹ́nu ọ̀tá sẹ́gbẹ̀ẹ́ nígbà tí wọ́n bá fẹ́ ta Islam lábùkù àbí tí wọ́n bá fẹ́ ta ànábì lábùkù. ṣùgbọ́n gbogbo yínyìn tá a bá yín o a gbọ́dọ̀ yínyìn ní yínyìn iṣẹ́ tí ò lè gbé ṣe tọ́lọ́run ọba ò yọ̀ǹda fún. àwọn iṣẹ́ kan bẹ tó ṣe ń gbé Ọlọ́run nìkan ló ní kò yọ̀ǹda ẹ̀ fáwọn bí bó ṣe nífẹ̀ẹ́ ànábì tó sallallahu alayhi wa sallam. àwa gbọ́dọ̀ máa yín ní yínyìn bẹ́ẹ̀. ẹ wọ́n ànábì Isa alayhi salatu wa salam kí ló kó bá àwọn jàmáà rẹ̀ lẹ́yìn rẹ̀ ṣe bí wọ́n yìn ní yìnyín Ọlọ́run ni. tọ́lọ́run sì sọ fún tọ́lọ́run ọ̀rọ̀ létí nínú Al-Qur'an wa in takhluqu ka hay'ati at-tayri bi idni fatanfukhu fihi fatakunu tayran bi idni. ó rántí ni ó ń ṣe ẹ̀dá nǹkan ní dídá ẹyẹ pẹ̀lú agbára ẹ̀mí Ọlọ́run ó sì ń fàtẹ́gùn sí ìsì ń fò pẹ̀lú agbára ẹ̀mí Ọlọ́run. ìtumọ̀ rẹ̀ ni wípé òun gangan gbà lágbàdájú pé òun ò lè ṣiṣẹ́ tọ́lọ́run bá lè ṣe. Ọlọ́run sì fi rinlẹ̀ bẹ́ẹ̀ náà ni anabi Muhammad sallallahu alayhi wa sallam irú orin tẹ́ ka nísìnyí níbi ala kulli fannin ìntì ẹ̀gbọ́rí àbí bẹ́ẹ̀. ala kulli fannin faddala Allahu fannahu. ala kulli fannin faddala Allahu fannahu. abatu a rí pé ìtumọ̀ yẹn ó ṣe déédéé anabi sallallahu alayhi wa sallam. bí an farada dina al-qawima wa sunnahu àbí wa sannahu ni. bí an farada dina al-qawima wa sunnahu farada yẹn ibẹ̀ la fẹ́ ṣiṣẹ́ sí nísì. Ọlọ́run ọba ló farada ẹ̀sìn fún wa lànàbí sallallahu alayhi wa sallam ó ṣàlàyé ẹ̀sìn ṣùgbọ́n máa ń wáyé gẹ́gẹ́ bí ẹ bá wo zakatul fitr ẹ̀rí ní pé nínú ẹ̀kọ́ wọ́n máa ní farada rasulu sallallahu alayhi wa sallam zakatul fitr ní pé anabi sallallahu alayhi wa sallam ó ṣe zakatul fitr lọ́rọ̀ yẹn ṣùgbọ́n kì í ṣe pọ̀lọ́ agbára anabi tábà ti rántí pé la yantiqu anil hawa ohun tọ́lọ̀ wọn bá ń fẹ́ ló gbígbẹ́ nù ẹ̀ li'annahu aidan masdaru tashri' nínú tí máa ń gbé òfin ẹ̀sìn kalẹ̀ anabi sallallahu alayhi wa sallam. àmọ́ tí ó bá ti di wípé ihun tá a fẹ́ fi ròyìn ẹ̀ iṣẹ́ tó ṣe wípé kì í ṣe tẹ̀dá tọlọ́run ni a gbọ́dọ̀ pẹ̀lú ro àwa ò gbọ́dọ̀ ṣe é bẹ́ẹ̀. idan madahu wa nabi sallallahu alayhi wa sallam ihun tó ṣe é ṣe ló di wọn ìjẹ́ èèyàn ìjẹ́ ànábì Ọlọ́run ìjẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba ni. ká má kọjá ẹnu àlà ìkọjá ẹnu àlà yẹn lànàbí kọ̀. inú ẹ̀ náà ni ẹni tí ń sọ fún Ànábì sallallahu alayhi wa sallam masha Allahu wa shi't pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run pẹ̀lú yọ̀ǹda tiwọn náà ataj'aluni lillahi nidda ó ń sọ mí di igbákejì fún Ọlọ́run qul masha Allahu wahda sọ pé tó bá pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọba nìkan má fèmí fi kún Ọlọ́run tó ń pè mí lágbára mi lágbára ẹ̀ Ọlọ́run ọba kó dákun. Ọlọ́run bá wa sàwọn àfáwà ní ẹ̀san olóore. Naam bíbáyìí náà ni a dá ètò ti èní dúró a kí gbogbo àwọn ìyá tí wọ́n ń fi ẹ̀mí fi bá wa lọ tí wọ́n ń fi ọkàn fi bá wa lọ láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ètò yìí. Etí tẹ́ fi ń gbọ́ wa etí ní òní di o ojú tẹ́ fi ń wò wá ojú náà kò ní máa wò mìlàmìlà ọlá títóbi Ọlọ́run kò ní fi ilẹ̀ sáyé lọ lérí ètò wa ètò Al-Bayan eré ẹ̀ náà la tún wà lójúléeṣẹ́ Al-Haqq TV lábẹ́ àṣẹ ojúléeṣẹ́ Al-Haqq TV náà la ti ń ṣètò Al-Bayan tí ló máa wáyé ní ẹ̀ẹ̀mejì lóṣù pẹ̀lú àwọn àfáà lọ́kan òjọ̀kan gbogbo ìbéèrè tí bá ń bẹ níkàáwọ́ yẹn dákun ẹ máa náwó ẹ̀ sí wa a máa fún àwọn àfáà ìbá wọ́n máa ṣàlàyé fún wa gẹ́gẹ́ bí a ṣe ń fẹ́ lójú ọ̀nà tọ́lọ́wọ́n bá àti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam akínyìn o akínyìn èyí báyìí látẹnu ọmọ ìyá yín ẹni tẹ́ ti mà bẹ́ẹ̀ ni mo wó Musharafu Yusuf Abu Mukhlisa ó dijọ́ mi ọjọ́ rẹ̀ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Al-Haqq TV òtítọ́ ni yóò lékè òtítọ́ ni yóò borí. Subhanallah.